الرجيم بسم الله الرحمن الرحيم لا شمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبح يا رب كن حافظا لشيخنا الفلك 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 يا ذا الذي طبع قواله وأفعاله وما يزيل عن الجهال أجهاله يا ما تحلى بأخلاق مدانة من بعد ما نالت الإسلام ما نالا يا من حرم منتهى الأولياء وغايتها وفاق عند ذوي العرفان أموالا الله علمه الله بجله الله فضله فبكون فضلا فذاك عبد اللطيف بمعتجي فرجا ففيك عنه فضلالا يا رب ناصرا عزيزا. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي تضاطى وتملك على المخلوق تر بقوة وقهوة، ثم الصلاة والسلام على محمد الذي كان قبل ولادته كالشمس وضحاها الله عليه وسلم وعند نبوته كالنهار إذا جلاها الله عليه وسلم وعند رسالته كالقمر إذا تلاها صلى الله عليه وسلم وبعد وفاته كالليل إذا يغشاها الله عليه وسلم صلى الله عليه وآله وصحابه وسلم. صلاتك دائما رب الأنام على المختار سيدنا محمد على المختار سيدنا محمد. وفي مولانا شيخ آدم يا الله تعالى وفي كالي بابا بابي كوكو دام الله حياته وفي كالي أفا باوي دره وفي كي بوبو يجوكو نيانيا بابا أقول نسي هناك رجال أشي بوبو كما نقول سكوني سخط ربهم أمي أقول لك شيخ عبد القادر دام الله حياته mo fi ìkàlẹ̀ yín mo fi kí gbogbo àwọn mọ̀nyàn tí ń bẹ ń kalẹ̀ àwọn èèyàn ń bẹ nínú èèyàn ìyá èèyàn ń bẹ nínú èèyàn bàbá èèyàn náà ń bẹ nínú èèyàn bàbá ńlá bàbá èèyàn náà ń bẹ nínú èèyàn. هناك رجال Al-Qadiri سخط ربهم gbogbo ẹni Ọlọ́run bá mọ̀ pé Ọlọ́run bẹ lára tòun níjòkó yìí bá pariwo Allahu Akbar. wọ́n ní kí n ṣe kí ní kánmọ́kánmọ́ nítorí Ìbàdàn jí àwọn ìyàwó ọ̀dẹ̀ lọ dáná sínú fún àwọn bàbá wa ńlé. ó dá bẹ́ẹ̀ púpọ̀ afáàgbà wídẹ́rẹ́ kí la fún yín táwọn afáfá mi kí lẹ ní tẹ́lòmí ò ní kí ni wọ́n bùn yín tí wọ́n bu ẹnìkan òun la fẹ́ yànnàná. àwọn ẹlòmíì ń bẹ wọ́n máa bá yàn ṣe ní déédéé béèyàn bá ṣe rí àwọn ẹlòmíì ó dẹ̀ máa bá yàn ṣe ní déédéé béèyàn bá ṣe mọ gbogbo ẹni tẹ́ ẹ bá rí tó bá ń bá àfáà ṣe ó ń bá àfáà ṣe nítorí tọ́lọ́run ni o. ohun tá a fún yín nǹkan méjì ni ẹ jẹ́ kí n yànnàná rẹ̀ torí kí àwọn ẹni tí wọ́n jòkó ti iṣẹ́ Ọlọ́run lára yín kí wọ́n lè mọ tí wọ́n jòkó ti. nǹkan méjì náà la fún yín
al-fikratu wal-basiratu. Abukakumullah. Bàbá bá ibà lè ṣù. Al-fikratu ohun tá a pè ní fíkìrà yẹn nǹkan méjì ni ọ̀nà méjì lòún pín sí tiẹ̀. Ó ní fikratun tata'allaqu bil-ilmi wal-ma'rifa. Ọ̀kan bẹ nínú tí wọ́n ń pè ní fíkìrà ìròrí gangan òun lọ́sẹ̀ tiẹ̀ mọ́ ohun tí wọ́n ń pè ní ìmọ̀ àti kéèyàn ó dá nǹkan mọ̀ nǹkan lẹ dá mọ̀ lẹ fi mọ̀ àwọn èèyàn. Wala khayra fi khilli. Kò tiẹ̀ tí ì débẹ̀ yẹn ìjẹ́kẹ̀kẹ̀ wọn. Abukakumullah. Ó ní fíkìrà kan nìyẹn ó ní ẹlẹ́ẹ̀kejì nínú fikratun tata'allaqu bit-talabi wal-iradatu. Abukakumullah. Àfà wọ́n máa ń fi ìròrí wọ́n máa ń lọ́sẹ̀ ìròrí máa ń téèyàn bá ń wá àti téèyàn bá ń rò ń tẹ̀ ń wá lánàá lẹ̀ ń wá ń tẹ̀ ń rí lónìí lẹ̀ ń rí kí lẹ̀ rí lọ́la. Allahu akbar. Ó ní wọ́n wá sọ fún un ó ní gbogbo ẹni tá a bá ti fún ní fíkìrà yẹn ó ní wà iṣọ́ àti fíkìrà tó hu awajabati wal basira. Ó ní tí ìròrí rẹ bá ti jìdò ó ti di dandan kí ìríran rẹ ó ṣiṣẹ́. Ìrìnà lẹ́ni ìrìnà lọ́lọ́run bù yín àfáà ti pọ̀ nílùú Èkó yìí àfáà ti pọ̀ ní Kòròdú yìí kẹ́ ẹ tó dé ìrìnà tá a fún yín látọ̀dọ̀ Ọlọ́run yẹn náà ló ń ṣiṣẹ́ tẹ́ fi kóró àwọn èèyàn yìí jọ. Ushikul bi akilika. Ó ní Bàṣírà yẹn Al-Qadiri dákun nítorí ìjọba àsìkò. Innal aynaka kadhibatun. Ó ní Bàṣírà yẹn wọ́n bi àfáà yẹn wípé kí ni wọ́n ń pè ní Bàṣírà. Ó ní hiya nurun yukdhifuhu Allahu man yasha'u min ibadihi. Ó ní ìmọ́lẹ̀ kan ni wọ́n ń pè ní ìrìnà Ọlọ́run ọba mi a máa jù sọ́kàn gbogbo ẹni tá a bá ti gbogbo ẹni tọ́lọ́run ọba mi bá fẹ́ lọ́lọ́run ọba mi máa ń ju ìmọ́lẹ̀ sọ́kàn rẹ̀ ń tẹ́ ẹ rí yẹn ìmọ́lẹ̀ ni wọ́n fún yín ìmọ́lẹ̀ àtọ̀dọ̀ Ọlọ́run ló fún yín ní ìdáyà ló bá yín kó àwọn èèyàn jọ tí wọ́n fi jòkó ti ṣe Ọlọ́run lára yín. Ushikul bi akilika innal aynaka kadhibatun. Kò sí kankan tí kò sí bàbá mi ẹ dákun torí tọ́lọ́run àwọn ọmọ yín ṣùgbọ́n nǹkan ẹyọ kan dáǹkì lára yín ni wípé ẹ dúró ti ṣe Ọlọ́run tán yányán. Oníkọ́lá bá ti máa ń pósìtì yín o oníkọ́lá bá ti máa ń kí ṣe Ọlọ́run lára yín oníkọ́ náà lẹ́dẹ̀ tí máa ń ṣiṣẹ́ níjòkó níbi ìsìn náà ẹ̀dẹ̀ tó ti ń ṣiṣẹ́ Ọlọ́run iṣẹ́ Ọlọ́run ò ní sú yín. Àmín. Ẹ mọ̀ àwọn ẹni tí wọ́n pèsè àlìjẹ́nnà kalẹ̀ fún ni ẹ mọ̀ àwọn ẹni tí wọ́n fún ní ìró òdùnnú ni ẹ mọ̀ àwọn ẹni tí wọ́n sọ fún wọn wípé ayé wọn máa da ọ̀run wọn náà tún máa gbádùn ni àwọn tó yẹ ká ní wípé iṣẹ́ Ọlọ́run ò sú wọn láti ṣe lọ́jọ́ kan ni èmi ni wọ́n ti ṣe ní iṣẹ́ Ọlọ́run tó ti wò bí ẹgbẹ́ àwọn àfáà náà ti di bákan náà ṣé gbogbo àwọn àfáà tí wọ́n rí ẹni bákan náà ni rárá o tí ìgbà ṣe wípé wọn àfáà ò gbọ́dọ̀ máa pera rẹ̀ lólówó àṣírí àfáà ń bò ní àwọn àfáà ní o ṣùgbọ́n tí ìgbà ìsọlẹ̀ ẹ̀yìn olówó tọ́lọ́run kó ti àfáà tí ìbá ìsọlẹ̀ ẹ̀yìn ọlọ́lá tọ́lọ́run kó ti àfáà iṣẹ́ Ọlọ́run ìbá máa dùn jẹ́ bámi ẹ pẹ́ kò sí nǹkan tó jẹ́ kí iṣẹ́ Ọlọ́run máa dùn jẹ́ fún gbogbo àfáà ayé àwọn ẹni tí ń bẹ́ẹ̀ ni o ó ní idha arada Allahu i'anata abdihi yaj'al lahu ma yusta'anu bi awlihi lọ́lọ́run bá ṣe tẹ́ láti kún ẹnìkan lọ́wọ́ gbogbo ohun tí ó jẹ́ kí ìkúnlọ́wọ́ yìí ó bọ́ sí ọ̀run lọ́lọ́run ó ṣe fún àfáà yìí kí n kúrò bàbá yẹn ti dáhùn bàbá yẹn ṣe ti dáhùn mọ̀ ìmọ́lẹ̀ Ọlọ́run níbẹ̀ lára yín o ìmọ́lẹ̀ Ọlọ́run níbẹ̀ lára yín wọ́n ti ń yọ̀ǹbọ̀ ànábì bọ̀ ti pẹ́kẹ́ yìí tó dé kí ló dé tí yọ̀ǹbọ̀ ànábì ti ń ṣe wá pọ̀ ju tẹnu kálukú lọ. wọ́n ti ń polongo Ọlọ́run kí wọ́n tó bí yín ìpolongo Ọlọ́run ti yín pọ̀ jù. wọ́n ti ń sọ̀rọ̀ kí wọ́n tó bí yín ọ̀rọ̀ tí yín náà láyé ń gbọ́ ọ̀rọ̀ tí yín náà ní gbogbo wa ń jòkó tì. tó bá pera rẹ ní nǹkan fún wa dákun ohun tí wọ́n bá ń ṣe nílé yín yẹn ni kó lọ lè tẹra mọ́ o ká lè fi rí súrà bàbá yín lára rẹ. kò sí nǹkan tẹ́mi fẹ́ wí fún gbogbo Kòròdú lónìí ẹ dákun torí tọ́lọ́ gbogbo tá a bá máa ṣe yányán Al-Qadiri wala khayra fi khillin. Wala khayra fi khillin yakhunu fa'abahu. Wala khayra fi khillin yakhunu khalilahu. Wala khayra fi khillin yakhunu khalilahu. من بعد المودة بالجفاء ويلقاه من بعد المودة بالجفاء. Gbogbo ìmọ̀dé ọlọ́mọ yányán gbogbo ẹ̀yin ìkàlẹ̀ yányán ẹ dákun ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ọ yìí rọrí o.
ronú dáadáa o mẹ́ni tó fẹ́ bá ṣe o. ولا خير في خل ó ní wala khayra fi khillin yakunu khalilahu. àfàyè sọ́nibárẹ́ rórí ẹni tó fẹ́ jòkó tì. sọ́nibárẹ́ wòmí jẹ́ kí ìjòkó lè rẹ kó máa pọ̀ ju ìjáde rẹ láti máa rìn mọ́ ọ̀rẹ́ káàkiri o. sọ́nibárẹ́ wo ẹni tó máa wò wípé kò rí kò sùn rẹ ni ẹni tó rọ̀gbọ̀kú tì yẹn náà tó kọ́kàn rẹ léwèrè ni o. wala khayra fi khillin yakunu khalilahu. ó ní kò sí oore níbi pé kí n lọ yan ọ̀rẹ́ kan tó yẹ ká ní pé orí ibú ọ̀rẹ́ ni. ẹni tí wọn fẹ́ jókòó tì lèyàn máa ń sọ kò sábúrú bíi wípé kájọ ṣọ̀rẹ́ ṣùgbọ́n lọ́jọ́ tí nǹkan mi bá ti ń pọ̀ lójú rẹ tètè yà fún ẹni bẹ́ẹ̀. ويلقاه من بعد المودة بالجفاء. ọ̀rẹ́ ni wọ́n pè wọ́n ọ̀rẹ́ ni wọ́n pèrè àwọn níwájú rẹ ṣùgbọ́n ṣé tó bá kúrò lọ́dọ̀ wọn ṣé wọn kì í sọ nǹkan míì. bàbá àgbẹ̀rẹ̀ pé àfààní pé fákìrì fíìmù tù wálì. ó ní lọ ronú dáadáa o lọ ronú ẹni tó fẹ́ bá ṣe lọ ronú ẹni tẹ́jọ fẹ́ dá sọpọ̀ lọ ronú ẹni tẹ́jọ fẹ́ jòkó pọ̀ lọ ronú ẹni tẹ́jọ fẹ́ máa dá ìjáàbù wọ̀. ó ní fákìr ronú o fíìmù tùwálì ó ní fa innal qariba fil bala'i yuwalli. ó ní wa kathirun minhum man yusikitu minal ma'ali. èmi ń wí fún ọ lónìí o mẹ́rìngóòlù tó mú ìyàwó làǹdẹ̀ mẹ́rìngóòlù tó mú ìyàwó làǹdẹ̀ lọ bá bàbá tí ì nílé ọ̀rẹ́ ni òun àti ìyàwó làǹdẹ̀ o. ó sì ń ṣe mọ́níjà fún làǹdẹ̀ mẹ́rìngóòlù tó mú ìyàwó làǹdẹ̀ lọ bá bàbá tí ì nílé tí wọ́n fi ṣe tútọ̀dé àbí ọ̀rẹ́ ni wọ́n. èmi wí fún ọlọ́ni gbogbo ẹni tó bá mọ̀ ní kòríkòsùn ẹni ẹ dẹ́kun gbogbo àṣírí tó bá lè rí ẹbọ lórí afárá tó ṣe wájú ẹ̀. ويلقاه من بعد المودة بالجفاء. gbogbo àṣírí oríire rẹ dákun máa pa máa wòmí àmọ̀ wípé ìyàwó làǹdẹ̀ ó lọ́dọ̀ bàbá tí ì lóòótọ́ báwo ló ṣe di ohun tí wọ́n ṣe yẹn mẹ́rìngóòlù ló túnà sílẹ̀ fáyé. gbogbo ojoojúmọ́ ni ayé sọ ní ibú sí ojoojúmọ́ ni àwọn èèyàn ń dáná sí ojoojúmọ́ làwọn èèyàn ń ṣe tí ò dáa kìtìmọ́nù ni kó wá ní tí ìbá ṣe bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mi á gbọ́ á rí wípé ni o kò lẹ́lòmíì ni àṣírí ọlọ́run ni o àwọn èèyàn ṣe ń tójú báyìí lọ nínú ayé ṣùgbọ́n lọ́jọ́ tí ọ̀rẹ́ kan tó bá ti mú láàyò rẹ tó ti wá dẹni wípé òun náà ló tún àṣírí nǹkan fún ẹ tó fi dẹni wípé òfin jábọ̀ lórí àpèrè gíga tó wà dákun yà fún ọ̀rẹ́ bẹ́ẹ̀ ikú rẹ lókùn tó ń léwu. وينكر عيشا قد تقدم عهده. dákun ìwà àfà kí ló dé ṣé bí kẹ́wù náà lájọ kéwù dájọ kéyìn náà ní báwo ni wọ́n ṣe lo kéwù tí ẹni kó lọ wá mọ́ bínú ẹni tọ́lọ́run bá ti fi kéwù ẹ̀ fi dà rọ́ra. وينكر عيشا قد تقدم عهده. ọgbà ẹni máa ń gbádùn nílẹ̀ yìí lẹ́pẹ̀jẹ́ pẹ̀lú Allahu Akbar. ويظهر سرا كان بالأمس قد خفى. àgbẹ̀ni ló pẹ́ sàlámù ni ẹ̀lẹ́dùn níyà. على الدنيا إذا لم يكن بها. ó ní àlàáfíà kó máa lọ bá ayé kan tó yẹ ká ní pé ayé tó yẹ ká ní pé. إذا لم يكن بها. ayé tó yẹ ká ní pé tí o bá ti sí nǹkan tó ń fẹ́ sọ yìí níbẹ̀ àlàáfíà kó máa bá yòókà yóò gbáyé fúnra rẹ̀ o. صديق صدوق صادق الوعد مصفى. صديق صدوق صادق الوعد مصفى. ó ní àlàáfíà kó máa bá ayé ayé tó yẹ ká ní wípé lọ́jọ́ tó wọn ò bá ti rí ọ̀rẹ́ kan tó yẹ ká ní wípé tí ó fúnlẹ̀ pépé mọ́rùn ọ̀rẹ́ kan tó yẹ ká ní pé lọ́jọ́ tí ikú bá dé ikú èmi àti ẹ̀ ní ikú wọn ọ̀dà kú àwẹ̀wà àjọ gbà irun wa àjọ sí. صديق الوعد مصفى. ẹ̀mí wí fún ọlọ́ni ó lè gbà ó lè má gbà ó lè gbà ó lè má gbà gbogbo oríire téèyàn máa ń ṣe láyé ó máa ń ní límìtì bí ẹ ṣe máa ń ṣe oríire tó ń ṣe níwájú ọ̀rẹ́ rẹ yẹn tó ń rẹ́rìí sí ẹ yẹn tínú ẹ ń dùn yẹn kò tí ì ju tiẹ̀ lọ ni o lọ́jọ́ tí oríire tiẹ̀ bá ti ju tiẹ̀ lọ nǹkan rẹ̀ ó pọ̀ níwájú rẹ o.
bàbá bàwí dẹ́dẹ́ gbogbo oríire tẹ̀ ń ṣe lónìí yìí gbogbo oríire tẹ̀ ń ṣe yìí ó kàn fetí gbọ́ 2 kíní kan 1 million kíní kan ìwọ ọmọ jáde kàmánì káfà alábà ti wẹ̀ ọmọ tùǹdínlẹ̀ tó ti sà ọlọ́run lẹ jòkó tì ní kó wá ṣe wá jòkó tì yìí. àfà ìrìn àjò téèyàn fi ń pera rẹ̀ láàfà kò kí ń ṣe ìrìn àjò ọdún kan ọdún méjì o ó wọlé o kí wọ́n tó ṣàjálà rẹ̀ pàfà ni o. èmi wí fún gbogbo wa lónìí ẹ dákun ẹni tó o bá fẹ́ mú lọ́rẹ́ yẹn lọ wò dáadáa sẹ́ńtò ìkànnì wípé tí wọ́n bá gbé fáìlì ikú rẹ̀ bọ̀ wájú ẹ̀ ṣé kò ní sáyẹ̀nsì. àwọn ọ̀rẹ́ kan bẹ tí wọ́n bá ń bẹ ní kọ̀ọ̀rọ̀ ni wọ́n lè ṣe gbogbo ní wọ́n fẹ́ ṣe pin fún yàn tí a bá dénú ọkàn wọn yẹn èyí ò rí wípé ẹnìkan tó ìkànnì kó fẹ́ bá tẹ̀rẹ̀ yẹn yẹn ni. èmi dẹ̀ wí fún ọ lónìí gbogbo ẹni tó mọ̀ ló mọ̀ ẹni tó rí lórí dákun ọlọ́run ọba tó dá ọ àwọn ẹni tó dé ẹjọ́ kó tì yẹn kò ní kó o máa rojọ́ rẹ fún wọn o ẹjọ́ rẹ ti lè pọ̀ jù ẹjọ́ rẹ ti ń pọ̀ yẹn náà ló fi lè sọ tí ò yẹ kó o sọ. àwọn ọ̀rọ̀ kan bẹ tó ká nípa ọ̀rọ̀ ilé ayé ẹni ọ̀rọ̀ ilé ayé ni ọ̀rọ̀ gbèsè ayé ẹni o ò ṣe bá adẹ́dá àṣẹ̀dá tó dá ọ o ò ṣe bá aṣọ́jú pé kó máa kó ọ̀rọ̀ rẹ lọ́wọ́ rẹ ọ̀rẹ́ tó ká ní wípé lọ́jọ́ tí ogun bá délẹ̀ yóò sá ó nífa inal qariba fil bala'i biwadli ọ̀rẹ́ tó yẹ ká ní pé tó dé ogun bá dé yóò dẹ̀yìn ní gbogbo ọ̀rẹ́ ni ẹ̀mọ́ bá ṣe lóòótọ́ ọ̀rẹ́ ni ẹ̀mọ́ bá ṣe lóòótọ́ ṣùgbọ́n ọ̀rẹ́ tó yẹ ká ní pé lọ́jọ́ tí wọ́n bá ti gbé àdánwò ayé dé tádánwò ayé bá ti báyàn èyàn ò lè rí mọ́ kí ẹ̀ yàgò fún o ṣàtìdé ṣètìmú ṣòfìrí bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ ti bá la ilaha illallah la ilaha illallah la ilaha illa anta la ilaha illa ana la ilaha illallah la ilaha illa la ilaha illa anta la ilaha illa ìsọ̀kalẹ̀ alifáàkà lábẹ́ ẹ̀dùnrẹ́ àti àgbàlá sílẹ̀ ọmọ ìsọ̀wárà kìíní ẹ̀fí wọn lẹ̀ ẹ̀ àti wọn lọ́wọ́ àná ẹ̀kọ́ kọ́rin ìtẹ̀lẹ́ olólùfẹ́ mi. a lọ sí ọ̀dọ̀ alifáàkà bàbá àgbà wí kókó alikalamu bi nafsihi ala wọn mẹ́lẹ̀ bí kù ọlọ́run ní délé ìlàṣẹ mọ́. a lọ sí ọ̀dọ̀ alikalamu.